Africa Content TV. So disappointing you. No, Shettima, what a teacher you need to put it. Oh, private teacher you for a right. Mommy, Daddy, Sanwo-olu ni ẹ dìbò fún. Mommy, Daddy, Sanwo-olu ni ẹ dìbò fún. Daddy, Mommy, Sanwo-olu ni ẹ dìbò fún. Mommy, Daddy, Sanwo-olu. Mutanen mun da karewa da kuke cikin Lagos muna so ku sa Bala Ahmed Tinubu kuriya ku ya zama shugaban kasa da Sanwo-olu ya bi second time. Anybody go APC, aṣòwò, ajere, akẹ́kọ̀ọ́. Tinubu ní kẹ́lí kọ̀ọ̀kan. Wọ́n ti bàjẹ́, wọ́n ní kó lọ́mọ tiwa. Ẹ má ṣe bá wọn jà, ìbò ní ẹbí o. Bọ̀dá mi tó ń wò mí ní ìrọ̀rùn. Àjọmọ̀ àdìgbò èṣù. Àjọmọ̀ àtàlù lè ṣe. Wọ́n ní kó lọ́mọ tiwa. Ẹ má ṣe bá wọn jà, ìbò ní ẹbí o. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe bá wọn jà sẹ́ o. Ìbò ní ẹbí o. Mo ní ẹ má ṣe bá